ẹ já tún máa kíra wa wípé a kú àmójúbà ara wa lónìí ọjọ́ keje oṣù kẹfà ọdún 2025 àná ni aṣọdún iléyá a kú àṣekù ọdún bẹ́ẹ̀ sì rèé àwọn kan sì ń ṣọdún lénìí títí di ọjọ́ àìkú Sunday ọ̀la òun náà ni àwọn mùsùlùmí kan yóò sì máa ṣọdún gbogbo àná la ṣe ń kí wípé a kú ọdún iléyá a kú pọ̀pọ̀ ṣìnṣìn rẹ̀ tó wà lóde yìí lágbára Ọlọ́run àsìkò tá a tún wọnú ọdún tuntun yìí nítorí ọdún ti tán ọdún àwọn mùsùlùmí kàlẹ́ndà tí wọ́n ń lò á tún ti bọ́ sínú ọdún mi ọdún yẹn á sàn wá sówó á sàn wá sáyọ̀ á sàn wá sí àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ èmi ọmọ yín náà ni Olúṣọlá Àṣọlá ló kọ mi ìnẹ́kọ̀ lórúkọ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara akéni mímọ̀ jọ méjì ọmọ ẹrú ni sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn Ìṣọ̀lá akéré finú ṣọgbọ́n yín yẹn náà rèé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ máa ń wò wá lórí ìkànnì adúpẹ́ pé òkun ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wò wá tẹ́ ò ti subscribe tó bá dẹ̀ jẹ́ wípé kì í ṣègbà àkọ́kọ́ ṣùgbọ́n tẹ́ ẹ ń wò wá gbogbo ìgbà tẹ́ ẹ̀ dẹ̀ ti subscribe ẹnu ẹ̀dẹ̀ jọ́ ẹ̀dẹ̀ bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ̀dẹ̀ má gbìyànjú láti máa bá a wo àwọn fọ́nrán fídíò wa yìí dáadáa ṣe wá rí lórí ìkànnì yìí èròǹgbà yín ẹ ní àǹfààní láti fi hàn ìkànnì yìí èmi kì í ṣe bẹ́ẹ̀ bá fi èròǹgbà yín hàn orí èròǹgbà yẹn náà ni mo fẹ́ bínú láti wá sọ̀rọ̀ sí rárá o ìtí bá rí pótà bàmí ń bẹ̀ máa ṣe àtúnṣe ń bẹ̀ lọ́wọ́ kan ni o ìtó bá ti jẹ́ ọ̀rọ̀ àwọn aráàlú ọ̀rọ̀ àwọn tí à ń mẹ́nu bà I am very sure gbogbo àwọn tá à ń mẹ́nu bà they have their agent bí àwọn aṣojú wọn tí wọ́n máa ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára yìí they listen to what we said they read what you put on the comment section àwọn náà sì máa ń ṣe àtúnṣe lápá abẹ ẹ jẹ́ káwa náà ká sapá àti tọ̀dọ̀ wa ipa àtọ̀dọ̀ tiwa òun làwọn ń sà nípa gbígbé ètò jáde ipa àtọ̀dọ̀ tí ń kẹ́ ewu kẹ́sì fi èròǹgbà yín ṣọwọ́ ìwọ̀n wí ọ̀dì ọ̀dà gbogbo ohun tá a fẹ́ yóò sì dìrọ̀rùn ṣé ẹ rí ẹ̀yin aráàlú ẹ̀yin ọmọ Odùduwà ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ̀yin ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá tá a nífẹ̀ẹ́ gbogbo àwọn ọba aládé yìí ẹ mọ̀ pé mo máa ń sọ wípé àwọn ò jẹ́ rí wọn fí láéláé ṣùgbọ́n àwọn ọba aládé yìí gangan báyìí àwọn gangan náà lè kó ẹ̀dá àwọn gangan lè kó ẹ̀dá o bí iná yìí bó ṣe ń jó tá à ń gbìyànjú ká bomi pa àwọn gangan náà ni wọ́n dálẹ̀ imagine now ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ọ̀rọ̀ lọ́balọ́ba ó ti wá fògànná wọ ẹnu àwọn pásítọ̀ àtàwọn imam we suppose not to be sọmọ ọjọ́ a máa dájọ́ olùṣọ́ àgùntàn rẹ̀ sọwọn ọmọlé kéwà máa dájọ́ àfáà rẹ̀ tó wá jẹ́ kí olùṣọ́ àgùntàn àtàfáà kan wá máa dájọ́ wọn lọ́balọ́ba tó jẹ́ pé ọba ó jọba lórí gbogbo wọn tí n bá ń sọ wípé àwọn ọba yìí gangan lè kó ẹ̀dá I have my reason gbogbo àwọn ọba tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ń lọ kí why must they say something one or the other kí ló dé tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí supremacy kí ló kan tiwọn nínú ọ̀rọ̀ supremacy tó wà ńlẹ̀ yìí àwọn Aláàfin Ọ̀yọ́ ń lọ kí yín nílé wọ́n wá kí yín láàfin lójú náà láti lè jẹ́ kí ìrẹ́pọ̀ kó dùn kó dúró dáadáa sọ́nà ọyàn kẹ́ ẹ tún wá nǹkan tó jẹ́ pé ó tún máa mú ìjà yẹn tẹ̀síwájú ni kábíyèsí ọba Olówu ti ìlú Òwúkúta àwọn tí wọ́n invite Awíkoko wá actually they might not know wípé nǹkan tó máa padà wá ṣẹlẹ̀ sí Awíkoko nìyẹn ṣùgbọ́n ìwọ̀n wí ọ̀dí ọ̀dà wọ́n mú ajé konísọ̀ ṣoṣo méjì wojú ara wọn Awíkoko pàdé Aláàfin Ọ̀yọ́ wọ́n sọ̀rọ̀ nípa àwọn ọmọ kan táwọn ṣe f'Awíkoko Awíkoko dẹ̀ dọ̀bálẹ̀ là ń dọ̀ fún kábíyèsí ó dẹ̀ ní kó má bínú ìyẹn níbẹ̀ nígbà tí kábíyèsí ń jáde Awíkoko sọ níwájú kábíyèsí pé ṣé fẹ́ fárí apá kan dákan sí ni ṣé ibi tẹ́ ẹ fẹ́ lọ yìí ibi tẹ́ ẹ lọ dé nìyẹn ṣẹ̀ ní dé ààfin kábíyèsí Ọ̀nìrìṣà Ilé-Ifẹ̀ Aláàfin kọ́kọ́ rẹ́rìn-ín àwọn Elédùmarè jogún làákàyè fún wọn tí wọ́n fi dáhùn ìbéèrè yẹn
now kí ló wá dé tó jẹ́ pé àwọn ọba tó kù tí Aláàfin Ọ̀yọ́ bá ti wá kí yín àwọn ìtàn àwọn ọ̀rọ̀ tó tún sì máa dá wàhálà sílẹ̀ òun lẹ ṣì ń sọ. ẹ̀yin tẹ́ wá ń wò wá ń sọ wípé bóyá àwa tá à ń gbé ìròyìn jáde àwa gangan lè kó ẹ̀dá àwa gangan là ń dá wàhálà sílẹ̀ kódà àwọn ẹlòmíín sọ wípé bóyá Awíkókó gan ló dá wàhálà yìí sílẹ̀. No, this actually came from their midst. Ó wá látàárín wọn ni. Ó wá látàárín wọn ni náà. Olùṣọ́ àgùntàn kan ó yànnàná supremacy yẹn. Ó ní àpè kan ní òrìṣà onírìṣà àpè kan ní aláṣẹ igbákejì òrìṣà. Ibẹ̀ yẹn kọ́ lèmi fẹ́ lọ. Ibi tí mo fẹ́ lọ òun máa fi fọ́nrán fídíò kan tí mo máa fi wọ̀nyí ní kò pẹ́ yìí. Níbẹ̀ lẹ́ẹ̀ ti rí ìkan lára àwọn ọba eléyìí tó jẹ́ wípé nígbà tí kábíyèsí tí wọ́n lọ ṣàbẹ̀wò sí wọn ọ̀rọ̀ lágbájá jù ẹjú lágbájá lọ èèyàn kan àwọn kan ló nílẹ̀ àwọn that's supposed not to be. ṣe rí nǹkan tí àwọn lọ́balọ́ba èyí tí wọ́n ń dálẹ̀ àkóbá kọ̀ọ̀kan tó máa padà wá ṣe fún ìlú tó máa padà wá ṣe fún community Yorùbá ó máa kẹ̀yìn wá síra wa. Ó máa kẹ̀yìn wá síra wa nígbà tí smoothly relationship tí ò bá ti sí láàrin àwọn lọ́balọ́ba mọ́. Tí ò bá ti sí láàrin àwọn lọ́balọ́ba mọ́ nǹkan mi ò ṣẹlẹ̀ o. Báwo lẹnu ṣe máa kálù? Báwo láràlú náà ṣe ní ṣe nǹkan tó bá wù wọ́n? Tó wá jẹ́ wípé àwọn ọba they will now have their own caucus. Anọba kan àwa náà bá tá à ń bá ṣe àwa náà bá tá à ń bá ṣe. Okay, so ṣé ká sọ wípé nítorí wípé Aláàfin Ọ̀yọ́ ṣẹ̀ gorí àpèrè ni kó tó di wípé Aláàfin Ọ̀yọ́ gorí àpèrè gbogbo ẹ̀yin ọba yìí òun náà lẹ́ ń ba rúburúbu lẹ́yìn kábíyèsí Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀. Àwọn sọ wípé okay we don't want that again. We want peace to reign. Gbogbo ìpè tá à ń pè òun náà ni kí á lè ti Aláàfin Ọ̀yọ́ ká lè tì wọ́n lọ sọ́dọ̀ Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀. So that at least no matter anything that might be happen no matter anything tóun èèyàn ti gbìn sí wọn lọ́kàn tóun èèyàn ti gbìn sí wọn nínú tí wọ́n bá ń wo gbogbo orí íńtánẹ̀tì tí wọ́n bá ń wo gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá ń wo nǹkan tóun èèyàn sọ he will be forced to create a good relationship láàrin kábíyèsí onírìṣà. Ṣùgbọ́n táwa bá ń sọ tí àwọn ọba kan tí wọ́n wà pẹ̀lú wọn tí wọ́n sọ nídàkejì rẹ̀ ṣé ẹ̀rọ bá ọ̀rọ̀ ti orí íńtánẹ́ẹ̀tì ni wọ́n máa gbọ́ ni ọ̀rọ̀ àárín wọn ni wọ́n máa gbọ́. A ní kẹ́ ẹ fi supremacy sílẹ̀ ká sowọ́pọ̀ ká fi gbé ilẹ̀ Yorùbá lárugẹ. Ẹ má jẹ́ kí n sọ ẹ wo fọ́nrán fídíò yìí lóní ṣókí ẹ wo fọ́nrán fídíò yìí lóní ṣókí ẹ wo. Ìṣọba Ọ̀yọ́ state ni. Nǹkan tí mo sọ ni pé lídà wa táwa ní Ọ̀yọ́ state. Láti ọjà lórí ọjà bàdà. Ó ní Aláàfin. Oníkòyí gbogbo wa lápapọ̀ ibi táwa mọ̀ ní orígun wa ni o. Ẹ ṣe ká. Wọ́n sọ fún bàbá Aláàfin nígbà tá a jókòó. Jàbàtà oníjàbàtà wà bí. Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò ní láti Ọ̀yọ́ ilé ni wọ́n ti wá bí. Military barrack ta níláyé àtijọ́ tí wọ́n fi ń jà lọ sí gbogbo ibi tẹ́ ń pè ní lọ́rí ẹ̀bùn ṣe lọ́rí o. Jàbàtà ló wà. Ibẹ̀ ní Ládẹrin àti Àfọ̀njá tí wọ́n ti lọ sí ibi tí wọ́n tẹ̀dó sí.
now ṣe ẹ ti rí àbájáde àwọn kan what I'm trying to bring out. Ẹ ti rí what I'm trying to bring out. When are we going to stop? Ìgbà wo gangan la máa jáwọ́ nínú gbogbo eléyìí? Ẹ wá rí wípé àwọn ọmọ Yorùbá níṣẹ́ ńlá láti ṣe. A níṣẹ́ ńlá láti ṣe látayébáyé Yorùbá. Òun ni wípé béèyàn kan bá ń gbé lókè, èèyàn ń gbé wálẹ̀ ni. Kí ló dé tó jẹ́ wípé à ń náwó ọ̀tún á tún náwó òsì? Kí ló dé tá a lè tẹ̀ tọ́jú ọwọ́ òsì wa pamọ́ ká sì náwó ọ̀tún sókè? Wípé gbogbo wa ibì kan ṣo báyìí náà la tò sí. No. Ẹ wo ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn o àjàǹtí ele. Àwọn ọ̀jọ̀gbọ́n àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n ti lọ àtàwọn tó wà lórí ilẹ̀ wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Still yet síbẹ̀ ojú kan la ṣe wà bómi adágún. Gbàtẹ́yìn bàbá wa wà lọ́dọ̀ ẹni ń jà fọjọ́ ọ̀la wa ẹbí wa tán gbogbo nǹkan tẹ̀ ń ṣe náà lẹ́ ń ṣe yìí. Ṣé káwa náà wá kọ́ntínú láti dúró báyìí? Àwa náà tún sọ pé à ń jà fọjọ́ ọ̀la àwọn ọmọ wa. Àwọn ọmọ wa náà ti ń dàgbà tí wọ́n wà ní primary school, ìmí ti wọ secondary school nínú wọn. Àwọn tó tètè bímọ nínú wa gan, ọmọ wọn ìmí ti fẹ́ jáde secondary school. À ń jà fọjọ́ ọ̀la àwọn ọmọ wa náà. Ẹ wo bí ẹ bá mi pè wọ́n ṣàkíyèsí àwọn lọ́balọ́ba under them. Àwọn àfẹ́kọ́ba kankan kó máa ṣojú ajé mọ́. Eye service is enough. Onírìṣẹ́ ò ní gbówó fún yín àbí Aláàfin Ọ̀yọ́ ò ní gbówó fún yín. Ókè bóyá tí wọ́n bá ń jáde kẹ́ ẹ lè máa tẹ̀lé wọn jáde. No now. Super Empire domain tọ̀dọ̀ tí yín náà lẹ́yìn náà. Olórí agbègbè tọ̀dọ̀ tí yín náà lẹ́yìn náà náà. Ọba ńlá lẹ́yìn náà. Wáyé tó wá jẹ́ pé máa kọ̀ntínú láti máa dájà lẹ̀ láàrin àwọn lọ́balọ́ba. À ń sọ àkíyèsí ẹ̀. Ókè ó túmọ̀ sí pé nǹkan tá à ń sọ lórí íńtánẹ́ẹ̀tì àkíyèsí ẹ̀ náà nìyẹn. Ẹ mọ̀ nípa ẹ̀. Why must you pẹ̀lú bọ̀bọ̀jọ́ ọjà wúrà? Ẹ já stop ẹ̀ náà. Yóò fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn ọlọ́ba yìí ni wọ́n tún sì ń jẹ́ku ẹ̀dá tí wọ́n tún sì ń dá kanlẹ̀. Tí Aláàfin bá dọ́dọ̀ eléyìí ẹ̀yin ni ọba gbogbo kinní kan ìtàn rí báyìí tó bá tún dọ́dọ̀ eléyìí kí ni iṣẹ́ ẹ̀ sojú ayé ni. Ẹ wo jàre ẹ̀yin èèyàn ẹ bá mi fi ìrúngbà yín sọ̀rọ̀ sábẹ́ comment section. Ṣó ti yé yín ẹ bá mi like ẹ share ẹ bá mi subscribe sórí ìkànnì Gbémi Ọgbọ́n TV. Ó títí dìgbà tá a tún máa fi pàdé. Orílẹ̀-èdè Nàìjíríà dá ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ kò ní dàrú lórí àwọn lọ́balọ́ba yìí. Ọlọ́run á kó sí wọn nínú. Ó dàbọ̀.